ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ di gbajúgbajà ṣùgbọ́n wọ́n ń bọ́ sọ́wọ́ àwọn tó gbá wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ tàn ṣùgbọ́n tí ó ń bọ́ sọ́wọ́ àwọn ẹlẹ́tàn. Bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin, Ògìpọ̀ Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà. Bàbá aláwo Ifábùkọ́lá Ifágborí Àtàndá olórí àbọ̀là. Bàbá àwọn rèé, ẹgbọ́n tí bàbá tó mú wá fún wa, ẹ ṣeun. Akínyín ẹ̀rọ sà ó tún tó ọjọ́ mẹ́ta Ọlọ́run ní kí a wá yín sílẹ̀ gbọ́dọ̀ tọ́lọ́run. ṣe Èdùmàrè. Atúnika tún wá bá yín lórí àwọn oríṣiríṣi àwọn àìsàn kọ̀ọ̀kan tó wà lágọ̀ọ́ ara àwọn èèyàn, kódà àwọn ẹlòmíín sọ di sóònù ẹ̀kú àmúmọ́ra tó jẹ́ wípé kódà ó ń pa ẹlòmíín lẹ́kún tí ò mẹ́ni tí ó sọ fún. Wọ́n wò pé bóun bá ní kóun sọ fún yẹn, tá bá fóun ṣe yẹ̀yẹ̀ ńkọ́. Èèyàn mélòó lè ọkùnrin kan fẹ́ sọ fún pé òun mọ̀ pé kíní ọmọkùnrin òun mọ̀ lè gbérí dáadáa. Àbúbìnrin tó jẹ́ wípé àìrọ́mọ bí ó ti sọ di nǹkan mìíràn sínú ilé. Kí ni àwọn oògùn tí àwọn irúfẹ́ àwọn èèyàn yìí lè lò? Àwọn èèyàn míì ti bọ́ sọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n mọ̀ ń pẹ́, wọ́n kàn gbowó lọ́wọ́ wọn ni. Bàbá mo mọ̀ wípé àgbà ọ̀jẹ̀ ní nínú oníṣègùn. Kí ni àwọn tí àwọn èèyàn lè lò lórí àwọn ìsàn yìí? Èmi ní ògùn òru ní o, fibroid ní o, pàápàá jùlọ ìdákọ́lẹ̀ fáwọn ọkùnrin lóríṣiríṣi. Àwọn èèyàn pè mí ní o, ìdí nìyẹn tí mo fi ní kí n tún padà wá sọ́dọ̀ yín. Àdúrà wọ́n gbà. Àmín sà. Gbogbo ojú tó ń wò mí, àrùn ò ní gbé wa dè. Àmín àṣẹ. Àìsàn ò ní gbé wa dè. Àmín. Ọkùnrin tó ń wò mí, ó sì ń dèrà rẹ̀ mọ́lé. Àrùn ní tú àṣírí mi ta kí n fi ọ́ lẹ̀, mọ́ tú àṣírí mi kí n pọ́ yányán. Gbogbo ojú tó ń wò mí, àrùn ní bá wa jà. Àmín àṣẹ Èdùmàrè. Ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin mi ìbá bó bá kan ìyàwó rẹ̀ yóò bá dúró létí bẹ́ẹ̀dì ní ọba jábọ́. Ìgbàrò kó ló fi sọlẹ̀, irọ́ ni o. Irọ́ ni o. Eré tí ó ṣe lọ́ba lẹ́rù nígbà ìyá àtẹ̀ bá ti ró sọ mọ́ra tó rí yá ṣe ń jábọ́ létí bẹ́ẹ̀dì. Ikú gbàrò kó tó ń fi sọlẹ̀ yá ọ́ dàbí nǹkan bá rọ wọ́n ìyá àtẹ̀ àtúmọ̀ lọ sáré kí ọmọ wá rọ́ọ̀bù kí. Yá àtúmọ̀ lọ wá rọ́ọ̀bù. Irọ́ ni àrùn ń bọ̀ ọjà ni. Tó mi bá kọ́kọ́ tú aṣọ báyìí ẹlòmíì ò lè ṣe nǹkan kan mọ́. Ìdákọ́lẹ̀ lóòótọ́ ayé a máa fi ṣèyàn o. Ayé a máa fi ṣèyàn o. Ayé ò ní fi ṣe wá o. Tí ọba ní ọwọ́ ayé nú bó sì lọ́wọ́ ayé nú àyà máa béèrè. Ará ọmọkùnrin mi tẹ́ ti mú nǹkan ọmọkùnrin rẹ̀ yóò sì máa ṣe fine boy ẹ̀rọ. Kò mẹ́ tí ó sọ fún. Tí ọmọ ẹni tí ó sọ fún pé wọ́n fi mí sí ẹ̀yẹ òun lakọ rẹ̀ wà pọ̀. Yá máa sọ fún ọmọ obìnrin pé wọ́n á gbẹ́ ẹ mú wàá dá mi mọ̀ irọ́ ni kò lè ṣe nǹkan kan o. Ìwọ tó wà nípò bẹ́ẹ̀ nọ́mbà mi lọ báyìí 08038348630 Babaláwo Fábùkọ́lá Ifágborí Àtàndá olórí àbọ̀là tí mo wà ní ìlú péjú wa Sábó Ọ̀yọ́ Aláàfin. Má bo rẹ̀ mọ́lẹ̀ wàá pè nǹkan báyìí ni kò ṣe nǹkan báyìí ni kò ṣe. Ọ̀pọ̀lọpọ̀ mi nǹkan kan wà ní dàlámù tó bá ti tọ̀ báyìí ọmọ tó ẹ̀jẹ̀ ni tẹ́lẹ̀ mi wọ́n bá tọ̀ yóò fẹ́ rin mẹ́ẹ̀lì kan kámi wọ́n bá rí. nǹkan ni wọ́n pè ní àtọ̀sí. Àtọ̀sí ni òkú àtọ̀sí ó ti do òkú àtọ̀sí ni tátọ̀sí bá sì pẹ́ jù lára kìí jẹ́ nǹkan ọmọkùnrin ó le dáadáa mọ́ ń gbé pé gbogbo san tí gbé nǹkan ọmọkùnrin dìde ni ó ti lọ kọlù. Ó ní tán bá ó lágbo tán bàbá wa ṣe ń bẹ tọ́lọ́ mi bẹ tọ́lẹ̀ báyìí yóò mọ̀ wípé tí èbó ni wípé yóò tó ẹ̀jẹ̀ ni òkú àtọ̀sí a máa pààyàn lóko. Ẹlòmíín bẹ tó yẹ pé ibi ìjẹkújẹ nǹkan tó dùn ni ọmọ jẹ tí a bá gbé àgbófẹ́ lómi yóò pé okòrò sí okòrò. Púpọ̀ jùlọ gbogbo àwọn nǹkan tá a tẹ̀lé àwọn ọkùnrin fi ń ṣe fàájì yẹn ló ń dá wàhálà lẹ̀. Kábíyèsí o jẹ́ mọ́ jẹ́ wọn bọ́ jìn ìyàwó rẹ̀ jìkun jìn tó ẹ bá mi sí ẹ fídíò yìí n tó máa ṣe gbogbo aláǹfààní gbogbo ohun tó ń ṣe ẹ yẹn tó lè sọ fún yẹn bàbá kí ni ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ wà ọlùmíì wà tún purọ́ kan nísìn ọjọ́ orí ló fà á téèyàn bá ti ń dàgbà àwọn bàbá wa ibi ń wọ etí tí wọ́n sì tún bóbi ìṣeré tó bí wọ́n fẹ́ lè họ tí wọ́n wọ etí wọ́n sì tún bóbi ìṣeré tó bí wọ́n. tíṣe ìyàwó méjì tíṣe ìyàwó mẹ́ta tíṣe mẹ́rin. nígbà pé wọ́n ń lo egbòogi ẹlòmíì ìdákọ́lẹ̀ ń dà láàmú kọ̀rẹ́ ní tí ó sọ fún. ẹlòmíì wọn pariwo ẹ̀yìn ríro. ẹlòmíì wọn pariwo ẹ̀yìn ríro. ẹlòmíì wọn lẹ́nu àti ọtí àsùnmí ọjà àti ẹ̀mọ́ ń tà mú oògùn àrùn ni ó lo. ìwọ tó bá ní ìdákọ́lẹ̀ máa fún ọ ní àwọn iṣẹ́ kan ní ìsìn pẹ̀lú àṣẹ Èdùmàrè yóò sì jẹ́ bẹ́ẹ̀. Bá mi lọ tọ́jú bàrà gé kéékèèké bàrà bá mi gé kéékèèké egbò àsùnwọ̀n bá mi lọ wà fọ́nù kọ́ mọ́
dà sínú pọ́ọ̀tì kan nítorí gé bàrà tó gé kéékèèké dànù pọ́ọ̀tì kan àlùbọ́sà yù yẹ ìdọ̀tí ara rẹ̀ dànù pọ́ọ̀tì kan bá mi fomi dùn sí i kó o ṣe kó jiná wá bá mi ṣe láàárọ̀ mo gáàsì sinapu méjì pẹ̀lú àṣẹ tọlọ́run gbogbo tí ń dáyẹ̀ láàmú nú ara tí ò jẹ́ nǹkan ọmọkùnrin ó le yóò ṣiṣẹ́ o yóò ṣiṣẹ́ pẹ̀lú àṣẹ tọlọ́run. pẹ̀lú àṣẹ tọlọ́run ṣé a tún rí kan sí kí n tó béèrè tí. ẹ ṣeun ẹ wá bá mi lọ tọ́jú àlùbọ́sà tó jẹ́ white àlùbọ́sà white mo pè o ẹ kó sínú aṣọ kan a máa lo aṣọ funfun ọ̀rá máa yọ ẹ wá aṣọ fún ọ̀pá kan ẹ wá àlùbọ́sà tó jẹ́ funfun ẹ kó onú rẹ̀ tọ́pọ̀ ẹ wá so lẹ́nu ẹ gbé inú pọnpọ́n ẹ bomi sí ẹ sè é tó bá ti jiná àlùbọ́sà yẹn ó dẹ̀ dáadáa tó bá ti wá dẹ̀ ẹ gbé ibì kẹjọ tutù ẹ dà mí yẹn nù àlùbọ́sà ńlẹ̀ wàá padà fún tó bá tutù tán ẹ fún dáadáa ẹ wá ṣe ẹ wá mú oyin ògidì kábíyèsí rẹ Elédùmarè kí la mọ́ ẹ tá a mú lọ́rùn kò sí ní tá a mọ́ ẹ tá a mú lọ́rùn ọ̀rẹ́ ni wọ́n ṣe wọn ò ní ṣe ká àmọ́ ibire bá di bí ìpàdé dọ̀hún. gbogbo àwọn tí mo wá mọ̀ ń pa kí wọ́n wàá mú oyin láwa mí sì papọ̀ mọ́ ó bá di kí wọ́n mú láàárọ̀ ìwọ́tọ̀ bá lè ṣe pé wá kábọ̀ ṣe. àwọn kan wà lógo. bàbá àwọn kan wà lókè òkun tó jẹ́ pé ìjẹkújẹ tó ń jẹ yẹn ò jẹ́ lè ṣe dáadáa o ìlú òyìnbó sì jìnnà Nàìjíríà téèyàn lè bínú wá. ọ̀pọ̀lọpọ̀ mímẹ́ tá à ń bá ṣe nǹkan tá à ń ṣe ránṣẹ́ jẹ́ fún aládùúgbò à ń ṣàgúnmu míì bómi ọba ṣe gbé ránṣẹ́ alágùnmu rẹ̀ wà. tẹ́ gbé ránṣẹ́ sí wọn tó sì tẹ̀ wọ́n lọ́wọ́. omi mẹ́tẹ́ pé gbòógì láàfin tá a pè bó ti sè ní tí wọ́n sì yìn Ọlọ́run lógo. àwọn táwọn lè ṣe yìí kọ́ ẹlòmíì ò lè dá gbogbo kìíní yìí ṣe wọn ò méwé wọn ò mégbó iná bó náà ṣe kàn sọ́dọ̀ yín. wọ́n pè mí sórí nọ́mbà yìí 08038348630 babaláwo Fábùkọ́lá Ifá Glory àtàlẹ́ lórí àbọ̀là. wọ́n tún lè tẹ́ tún kéwé kan dání. WhatsApp nọ́mbà náà nù sẹ́ẹ̀rí léyìí ewé òwú akẹsẹ̀ là á pè èyí ewé ìyálóde kóró rẹ̀ báyìí láàwá tí ìwà ọmọ ogun tí ń dáyà láàmú nú ara tí ìpínyà kan ń sùn ìyá kan ń wọ́n kí ẹ jà ewé yìí púpọ̀ jù ẹ jẹ eléyìí náà púpọ̀ ẹ wàá lọ bá mi ra osùn mo pé o ẹ wàá dà sí ẹ wàá sè é kí ọ̀rọ̀ nu bíi 2 lítà tán bàbá tí ẹ bá fẹ́ sùn kò yàgbẹ́ kò sí kankan kí ẹ máa mu tí ẹ déédéé tí ẹ bá lè mọ̀ pé mo lè mu pẹ̀lú àṣẹ tó gbà ń sún àwọn kìíní ẹ̀yìn ń ro mí ni ẹ̀gbẹ́ ń dùn mí ni yóò yin Ọlọ́run lógo. bàmí ìlera lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tí àìsàn dà láàmú àwọn obìnrin pàápàá jùlọ àwọn obìnrin tó sì ń dènà àìrọ́mọbí bíi oyún ìju ni oríṣiríṣi àwọn àìsàn burúkú lágọ̀ọ́ ara gbogbo wọn náà ni kí ni àwọn àtúnṣe kí ni àwọn táwọn èèyàn náà lè ṣe. káwọn obìnrin mọ̀ bú wa pé tọkùnrin nìkan là ń sọ á sọ táwọn obìnrin náà jọ ń bọ̀ lẹ́yìn. ok táwọn àdìmọ̀ dá nọ́mbà yẹn ló kúkú wà ń bẹ̀ ẹ̀yin náà mọ̀ dà láàmú gbogbo ọkùnrin tó bá mọ̀ pé ò lè tàtàn kẹrẹ̀ dáadáa tó jẹ́ pé ìdákọ́lẹ̀ ó tiẹ̀ lè ṣe ládùúgbò àbó tí ló kó àtọ̀sí pẹ̀lú àṣẹ tọ́lọ̀ Elédùmarè ọ̀ka. mo gbọ́ pé ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan gbà mú béèrè pẹ̀lú ọkùnrin tí ó pè yẹn pé kò sí ẹni tó kò rẹ̀ tí nǹkan ọmọkùnrin ẹ̀ kú tí ò ní jí padà sóòótọ́ ni àwọn kan nígbàgbọ́ pé kò lè ọ̀tọ̀ ní kéèyàn ní ìdákọ́lẹ̀ o àwọn kan wà tó jẹ́ wípé kò tí ẹ̀ sí nǹkan kan mọ́ àtúnṣe sì wà sírò àwọn yẹn. ẹ ṣeun kọ́mọ ti sọ gbàgbọ́ nù. ẹni tó bẹ́ẹ̀ lè oògùn àrùn tí ò bẹ́ẹ̀ lọ wọ́n á béèrè lọ́ọ́ fani nígbà tó lóun ṣe nǹkan báyìí kò ṣiṣẹ́ kí ni ń ṣẹlẹ̀ ó lè lọ́wọ́ ayé nú tó bá lọ́wọ́ ayé nú tá a bá fẹ́ ọ̀pẹ̀lẹ̀ ìbéèrè tó bá ní ká ṣe tó a bẹ́ẹ̀ ṣe ètùtù tó lu àwọn nǹkan tá a bá ní kó lò nǹkan ọmọkùnrin yóò dìde ó kó àwọn kì í kú. yóò dìde padà pẹ̀lú àṣẹ ìbílẹ̀. tọ́wọ́n kan ti gba kámú lórí ẹ̀ tó jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣẹ̀ṣẹ̀ bí obìnrin gan toró ti mọ̀ wípé nígbà tóun ò lè ta kútú mọ́. wọ́n ti yìn wá wọ́n yìn wá tí wọ́n ń ṣàdúrà lọ́tún lọ́sì ó kó àwọn kì í kú o ó kó àwọn kì í kú nọ́mbà mi lọ báyìí 08038348630 babaláwo Fábùkọ́lá Ifá Glory àtàlẹ́ olórí àbọ̀là tí mo ní ìlú péjú wa Sábó Ọ̀yọ́ Aláàfin WhatsApp nọ́mbà náà nù àdúrà gbogbo àníyàn gbà. mo tún padà bọ̀ o lórí ọ̀rọ̀ tàwọn obìnrin yẹn ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ náà ọlọ́run mọ̀jà bẹ́ẹ̀ kó. kódà ọ̀pọ̀lọpọ̀ mi bẹ́tọ́ jẹ́ ọmọkùnrin tó yẹ pé kórópọ̀ tó tóbi jù kan lọ àrùn a máa fà á o. ṣèṣe ìpanu ni. ké ọ̀tọ̀npa ọ̀kan tóbi jù kan lọ kò sí nǹkan kọ́kàn wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ o ó ní níta bàbá wa lò ọ̀tọ̀ nípa. àyẹ̀kọ́ ń gbé tí kan wà tóbi jù kan lọ. ọ̀tọ̀ nípa. ẹ ṣé bàbá a tún máa rí i bá. tẹ́lẹ̀ mi bá lọ yàgbẹ́ tó bẹ́ẹ̀ gbin báyìí ọmọ rìlíìsì ni àtọ̀ tí ti dẹ̀gbẹ́ sí láàánú
ṣíṣe àwọn ìṣẹ́jú kan kò tẹ̀ mí. nǹkan dà àwọn èèyàn láàmúnú ara ẹlòmíì bọ́bí ń ṣe láàrin ìṣẹ́jú kan ní ìṣó ti dálẹ̀ àrùn ti kọ́lé sí láàánú ó ní tàn bàbá wa fi wò. tó àǹfààní wà fẹ́yìn náà bàbá mi ẹ tó wà pé nọ́mbà lẹ́ẹ̀kan sí. 08038 ìwọ́n tó pàdé nọ́mbà yìí sóríire. 8630 babaláwo Fábùkọ́lá ẹ bá tún pè. 08038 babaláwo Fábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là tí mo wà ní Ọ̀yọ́ Aláàfin. ìlú péjú wa ọ̀nà wà o ẹ ṣeun. ẹ ra o. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe fún ilé ẹ bá ṣàṣeyẹ lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifá Bùkọ́lá Ifá mi ìgbèrè bàbá mi kẹpẹ. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sọ́dọ̀ Àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló ń lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìníṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ ràn tẹ̀sí ojú kọjá nkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn o gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08032848630 tàbí 0705288104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. kí ló ní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.